الذي لا إله إلا هو نحمده ونشكره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله سبحانه وتعالى فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وبارك على رسول الله وعلى آله وصحبه أجمعين. lẹ́yìn tí a dúpẹ́ fún Ọlọ́run ọba Allah ọba tí ó jẹ́ pé òun náà ló jẹ́ kí èmi àti yín kí á bẹ̀rẹ̀ Ramadan ti ọdún yìí tó tún wá jẹ́ ká jẹ́ kan nínú ẹrúsìn Ọlọ́run tí ó yọrí ẹ̀ tá a tún fi wá bọ́ sínú oṣù Shawwal. Ọba náà ni a dúpẹ́ fún. Lẹ́yìn náà tọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti gẹ́ rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ànábì tí Ọlọ́run rán sí wa láti jẹ́ ìkẹ́ àti àánú àti ọ̀nà àmọ̀ fún gbogbo wa. Ọlọ́run bá ní ṣàlékún ìkẹ́ rẹ̀, bá ní ṣàlékún ọlá rẹ̀. Gbogbo àwọn àlùfáà wa gbogbo tí wọ́n jẹ́ àfẹ́sìn láwọn tó ti lọ ní àtàwọn tí wọ́n ń bẹ ní àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ tí ò ní dúró ńgbà kan. Ọlọ́run mọ́sá ìbá ní sífẹ́ nìkọ̀ọ̀kan wọn, bá ní ṣe bẹ́ẹ̀ fáwọn òbí wa àti gbogbo àwọn mùsùlùmí. Eléyìí tí a fẹ́ fi gbà wá níyànjú òun náà ni pé máàdà ba'da Ramadan, lẹ́yìn ìgbà tí a ti gba àwẹ̀ Ramadan tí Ramadan ti lọ, kí ni nǹkan tó tún kù fún wa lẹ́yìn Ramadan? Òun náà ni àkíyèsí àti lẹ́kṣọ̀ àti ìgbaninímọ̀ràn ilé ìtọ́pọ̀lọpọ̀ àwọn àlùfáà wa ń ṣe lásìkò yìí. Gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé shahru Ramadan, oṣù Ramadan lóṣù tó jẹ́ sí wípé gbogbo wa náà là máa súnmọ́ Ọlọ́run, là máa pọ̀ ní bàádà, là máa pọ̀ níjọsìn. Oṣù tó jẹ́ sí pé gbogbo mọ́sáàsì tí ò rérò yóò padà rérò, mọ́sáàsì yóò padà kún, gbogbo ìtọrẹ àánú ṣíṣe. Nígbà tí Ramadan wá lọ tán, ǹjẹ́ gbogbo àwọn tí à ń ṣe bọ̀ nínú Ramadan yìí sọ yẹ kó dúró bẹ́ẹ̀ bí Ramadan ti lọ? Gbogbo àwọn ìbàdát, àwọn ìgbìyànjú nípa àjọsìn Ọlọ́run ọba Allah tá à ń ṣe nígbà tí Ramadan wá yìí, ǹjẹ́ ńgbà Ramadan ti lọ yìí só ti lọ náà nù? Làwọn àfáà fi sọ wípé máàdá ba'da Ramadan, kí ni nǹkan tó tún kù lẹ́yìn ìgbà tí Ramadan lọ tán? Alákọ̀ọ́kọ́ ni pé àwọn àfáà wọ́n pín ọ̀rọ̀ yìí sí mẹ́ta. Wọ́n ní alákọ̀ọ́kọ́ ni wípé èmi àti yín tí Ọlọ́run kádàrá pé Ramadan bá láyé gan tá a gba Ramadan yìí tá a parí ẹ̀, àwọn nǹkan kan di ọ̀ranyàn fún wa gan lẹ́yìn ìgbà tá a parí Ramadan. Alákọ̀ọ́kọ́ àwọn àfáà nínú tọ́dọ̀ ọ̀ranyàn fẹ́mi àti ẹ tá a gba Ramadan yìí tá a parí ẹ̀ náà ni pé ashukuru ila Allah subhanahu wa ta'ala. Àkọ́kọ́ ń tọ́dọ̀ ọ̀ranyàn fún wa lẹ́yìn tá a parí Ramadan òun náà ni ká kọ́ dúpẹ́ fọ́lọ́run ọba Allah. Ìdúpẹ́ fọ́lọ́run lórí wípé ó jẹ́ kémi àti yín rí oṣù yìí tá a sì gbìyànjú tá a sì jọsìn nínú ẹ̀ tọ́lọ́run tó wá ní ká yọrí ẹ̀. Àkọ́kọ́ tó ọpẹ́, àwọn àfáà ní àkọ́kọ́ tọ́dọ̀ ọ̀ranyàn fún èmi àti ẹ wo olùgbọ́ mi oníkọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run. Wọ́n ní kí ló jẹ́ orí bẹ́ẹ̀ ni wípé gbogbo ìgbà tọ́lọ́run ọba Allah tí bá ń fi ẹ̀dá kan ṣe kòńgẹ́ láti máa rí ìjọsìn ṣe ó tó lọ́pẹ́. Ọlọ́run ọba Allah bá ní sọ̀rọ̀ nínú Kùránì pé walitukmilul iddata walitukabbirullaha ala ma hadakum wa la'allakum tashkurun. Ọlọ́run ní walitukmilul iddata, Ọlọ́run ní a ní kẹ́ẹ̀ka òǹkà tẹ́ fi gba àwẹ̀ kó pé bọ́yá ọgbọ̀njọ́ ni tàbódì kan. Ọlọ́run ní walitukabbirullaha ala ma hadakum, lẹ́yìn ìgbà tí ẹ bá ka ọjọ́ tó pé bọ́yá ẹrósù tàbí ẹrósù ẹ ka ọjọ́ tó pé sẹ́mọ̀ pé a lọ rí kírun, a máa ṣe tekbirot, ìmọ̀wé Ọlọ́run ní mímọ́, Ọlọ́run ní kẹ́ máa gbórúkọ àwọn Ọlọ́run ọba tóbi. Lẹ́yìn náà, lẹ́yìn ìgbà tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ tán, walitukabbirullaha ala ma hadakum wa la'allakum tashkurun. Ọlọ́run ní bákan náà kẹ́ lè dúpẹ́ fáwọn Ọlọ́run ọba, kẹ́ lè dúpẹ́ fún àwọn Ọlọ́run. Àwọn àfáà ní ó di ọ̀ranyàn fún mùsùlùmí tó gba Ramadan tó yọrí ẹ̀ kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run náà lórí pé Ọlọ́run ní kí Ramadan bá ní láyé tó sì gbà nínú yẹn. Ẹ̀kejì ń tó fọpẹ́ ó náà ní wípé Ramadan lè bá yàn láyé ńgbà míì kéèyàn má lè ṣèbádà kankan, kó má lè ṣèjọsìn kankan. Gbogbo àwọn tó yẹ kó ṣe tí ó fi dá lásùnmọ́ Ọlọ́run láwọn oríire tí Ramadan kó sínú èèyàn lè má lè ṣe. Ṣùgbọ́n Ọlọ́run bá wá yà sáró rẹ̀, ó ṣe ní rọrùn fẹ́mi àti yín, ó ṣe gbìyànjú nú ẹ̀, ó kí wákàtí 5, ó ṣe tìláwà, gbogbo àwọn ìbádàt tó ṣe àwọn àfáà ní lórí pọ́lọ́run bá fi ọ ṣe kòǹgẹ́ yìí ó tó lọ́pẹ́.
a rí ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ àwọn ẹni ire tí wọ́n lọ bọ́lọ́run bá yọ̀ǹda àjọsìn kan fún wọn wọ́n sì tún máa dúpẹ́ fọ́lọ́run. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tọ́lọ́run sọ fún wípé inna fatahna laka fatahan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar wa yutimma ni'matahu alayka wa yahdiyaka siratan mustaqim. Ọlọ́run nípa inna fatahna laka fatahan mubina Ọlọ́run bá Allah ti ṣe ìjẹjà tó fojú hàn fún rẹ̀ Ànábì. Ọlọ́run ní ìjẹjà tá a wá sí fún ẹ ní pé liyaghfira Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar. Ọlọ́run ní látara bẹ́ẹ̀ àwọn Ọlọ́run bá Allah aṣàforíjìn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Àforíjìn ẹ̀ṣẹ̀ Ọlọ́run la ṣe fún ọ láwọn ẹ̀ṣẹ̀ tó dá síwájú ètò ti dá síwájú ètò dá sẹ́yìn. Màtọ́ Ọlọ́run bá ṣe báyìí fún Ànábì lórí ipò ṣàforíjì fún àwọn àfáàní tọrọ wá fi tọpẹ́ nìyẹn. Torí pé sáàrù Ramadan oṣù Ramadan tá a gbà lọ yìí oṣù àforíjì ní oṣù kẹni. Tèmi àti yín tá àràn kan wípé alhamdulillah pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pé kọ́lọ́run ọba Allah kó jẹ́ ká wà nínú àwọn tó ti ṣe kíni tó ṣàforíjì fún. Àwọn àfáàní wíwọnú oṣù àforíjì yìí tọ́lọ́run ọba ṣàdéhùn rẹ̀ fún wa ìyẹn gan tó ká máa dúpẹ́. Wọ́n ní torí Ànábì wa Muhammad sallam bàtọ́lọ́run lóhun ti forí ẹ̀ṣẹ̀ jìn kí l'Ànábì tún bẹ̀rẹ̀ ti ṣe. Fa aqama Rasulullah sallam Ànábì bẹ̀rẹ̀ sí ṣe náfìlà bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run bẹ̀rẹ̀ sí ṣe náfìlà tí tó fi di pé ẹsẹ̀ rẹ̀ méjèèjì wú. Ẹsẹ̀ Ànábì méjèèjì wá wú sallallahu alaihi wasallam. Ìyàwó Aisha wá ń sọ pé ma laka ya Rasulullah eré Ànábì kí ló tún dé. Qad ghafara Allahu laka ma taqaddama min dhanbik. Síbọ́lọ́run ọba Allah lóhun ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ ní gbogbo ètò dá síwájú àti tó tún dá sẹ́yìn. Kí l'Ànábì wá sọ? Ànábì ní ya Aisha rẹ̀ Aisha afala ni akuna abdan shakura. Ìwọ Aisha sọ fẹ́ kí n jẹ́rú tí ó máa dúpẹ́ ni. Àwọn àfáà ni ó tó ká dúpẹ́ fọ́lọ́run. Ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tá a parí Ramadan tán ona ni al-kathratul istighfar ọmọ àyà mi ele àfáà nínú tọ́dọ̀ náà yà fún gbogbo mùsùlùmí tó parí Ramadan yìí lẹ́yìn Ramadan ona ni ká pọ̀ lẹ́yìn tí ó máa tọrọ àforíjìn Ọlọ́run. Wọ́n lá ní ìdí ká pọ̀ lẹ́yìn tí ó máa tọrọ àforíjìn. Wọ́n ní kí lójú orí bẹ́ẹ̀ ni wípé àwọn ẹni rere inú tí wọ́n máa fi ṣe alladhi yukhtamu bil amal tí wọ́n máa fi parí iṣẹ́ wọn nígbà bá parí gbogbo iṣẹ́ ona ni wípé wọ́n máa tọrọ àforíjìn Ọlọ́run. Torí bàádà tá a ṣe ìgbìyànjú ẹ̀sìn tá a ṣe yahtaju ila al-istighfar ó ní bùkátà sí ká tún tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n lẹ́ẹ̀fì rí i pé tí mùsùlùmí bá wà níjókòó kan tó bá wà níṣesí kan wọ́n ní ẹ lọ rí máa wo gbogbo sí àwọn ànábì Ọlọ́run. Ọlọ́run máa ní kí wọ́n parí ẹ̀ pẹ̀lú àforíjì ni. Bàtọ́lọ́ sọ fún ànábì náà pé idha jaa nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir. Ọlọ́run ní rẹ̀ ànábì Ọlọ́run nígbà tánà sí táwọn Ọlọ́run bá aláǹsọ náà tó bá dé àti ìjẹjà Ọlọ́run ní wàrọ̀ àìtà nas ó rí àwọn èèyàn yadikhuluna wọ́n máa wọnú ẹ̀sìn yadikhuluna fi dinillahi afwaja wọ́n máa wọnú ẹ̀sìn Ọlọ́run bá aláà níjọ Ọlọ́run ní fasabbih bihamdi rabbik rí ànábì sàfọ̀mọ́ ẹ̀yìn Ọlọ́run ọba rẹ̀ wastaghfir kó sì tó tọrọ àforíjì. Àwọn àfáà ní àforíjì ó wà nù tí gbogbo àwọn ẹni rí àtàwọn ànábì Ọlọ́run tí wọ́n fi máa parí iṣẹ́ nígbà bá parí iṣẹ́. Inú ẹ̀kọ́ tó yé mi àti ẹni pé ó rí pé tá a bá parí sọ̀làwátùl khamsa gbogbo òrun wákàtí 5 àkọ́kọ́ àdìkárù tá a kọ́kọ́ ṣe ni pé salatatul istighfar àkọ́kọ́ ṣe astaghfirullah lẹ́yìn ìgbà tá a ṣe kíni tán tá a parí irun. Àwọn àfáà ní kí lójú orí bẹ́ẹ̀ ni wípé torí irun tá a kí ìbádà tá a ṣe yọ́ láwọn àìṣedéédé kan yọ́ láwọn tó kù káàtó kan tá a ní ìdíkọ́lọ́ ń ṣàforíjì fún wa lórí ẹ̀. Ló jẹ́ pé bàbá tún wà ní májílísù kan a wà níjókòó kan ni tá a bá tún dìde kú òǹbẹ́ ànábì tún gbà wá fún wa káfí àdìkárù wo kàfárọ́tùlì májílísì tá a tún fi tọrọ àforíjì. Àǹfààní lẹ́yìn tá a parí Ramadan ọmọ ìyá nítọ́dọ̀ ọ̀ràn yẹn fún òun náà ní kathratul istighfar a máa pọ̀ lẹ́yìn tó máa tọrọ àforíjì Ọlọ́run tí ó máa tọrọ àforíjì Ọlọ́run. Lẹ́yìn náà tá a bá pọ̀ lẹ́ni tí ń tọrọ àforíjì Ọlọ́run tá à ń tọrọ àforíjì Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹta nu tọ́dọ̀ ọ̀ràn yẹn òun náà ní at-tawbatu as-sadiqa òun náà ní káwá ẹlẹ́ẹ̀kẹta nìyẹn káwá túbá tán po ní túbá tọ́mọ́. Gbogbo àwọn tí èmi àti yín tá a ti ṣàdéhùn fọ́lọ́run wípé Ramadan eléyìí àní débẹ̀ mọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ọmọ ìyá ọ̀dọ̀ ọ̀ràn yẹn ká jìnà sí ká túbá ká má padà síbi ẹ̀ṣẹ̀ mọ́. Ọlọ́run ní wala takunu Ọlọ́run ní ẹ má dà gẹ́gẹ́ bí kallati naqadati ghasla min ba'di quwwatin ankatha. Ọlọ́run ní ẹ má dà gẹ́gẹ́ bí obìnrin kan tẹ́kù wọn náà ló fi gbogbo àsìkò gbogbo ìgbà ló fi rán aṣọ
tó fi hàn òwú ìgbọ́ wá hú tán fúnra ẹ̀ náà ní tún tú dálẹ̀ ọmọ ìyá gbogbo ohun tó ti ṣàdéhùn fọ́lọ́run nínú Ramadan pé kọ́lọ́run ṣàforíjì fún ọ ọba mi ti gbọ́ ó ti gba túbà rẹ̀ àwọn àfáàní ẹlẹ́ẹ̀kẹta nìyẹn káwá túbà tán po níbi ń tèmi àti yín mà tá a kù sí tọ́jẹ́sẹ̀ tá a ti gbé jùlẹ̀ náà Ramadan ká má débẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹrin ọmọ ìyá òun náà ni àtàfákùrù fi kùbúlì làámálì aw al-khawfu min qubuli al-amali àwọn àfáàní ẹlẹ́ẹ̀kẹrin tọ́dọ̀ ọ̀ràn yàn fún wa lẹ́yìn ìgbà tí Ramadan parí òun náà ni káwa máa pe Ọlọ́run àdúà àpọ̀ládùá wípé wọ Ọlọ́run Ramadan ta parí àwọn àbádà ta ṣe ìgbàlẹ́sìn fún wa a máa pe Ọlọ́run a máa bẹ̀ náà fi sọ pé wàkánà sálàfù sọ́ọ̀lì àwọn ẹni eré tí wọ́n síwájú wa lọ yad'una rabbahu wọ́n máa pe Ọlọ́run ọba wọn an yuballighahum Ramadan bisita ashihur oṣù mẹ́fà ni wọ́n fi máa pe Ọlọ́run pé wọ́n Ọlọ́run jẹ́ kí Ramadan bá wọn láyé jẹ́ kí Ramadan bá wọn láyé tí Ramadan bá wá bá wọn láyé tí wọ́n gba Ramadan náà tí wọ́n ṣe bàdánù ẹ̀ walam yazal wọn ò tún níyẹn wọn ò tún nígbò yatararrahum ila Allah subhanahu wa ta'ala an yataqabbala ibadatahum fi hadhihi shahr wọ́n tún wá máa pe Ọlọ́run pé wọ́n Ọlọ́run ìbádà táwọn ṣe nínú oṣù yìí gbà lẹ́sìn fáwọn jàmáà mùsùlùmí nínú àgbọ́yé tó gún mọ́ nínú òṣìṣẹ́ àwọn ẹni rere àtàwọn ànábì Ọlọ́run tó di dórí àwọn sọ̀hábà tí dórí àwọn sálàfù sọ́ọ̀lì òun náà ni wípé bí wọ́n bá ṣe ìjọsìn kan tán báyìí al-khawfu min qubuli al-amali ahammu indahu min al-amali ẹ̀rù tí máa bà àwọn ẹni rere lórí pé sọ́lọ́wọ́ ọba aláàgbàṣẹ́ táwọn ṣe báyìí ọmọ pọ̀ jù gan kí wọ́n tó ṣiṣẹ́ lọ àwọn àfáà lémi àti ẹlẹ́ẹ̀kẹrin tọ́dọ̀ ọ̀ràn yàn fún wa ni pé àwa ronú pé Ramadan ta gbà lọ ìgan ìbádà ta ṣe nú ẹ ipò owó níjọsìn wà sọ́lọ́wọ́ bá gba ní àbí ọgbà sọ́lọ́wọ́ bá máa kí ẹ ní àbọ̀rọ̀ ń bí ẹ sọ́lọ́wọ́ bá ti kó sáàyè pé mo yọ́nú sí ni àbọ̀rọ̀ ń ti dánù àwọn àfáà ní kọ̀sẹ̀ tó yé ẹ̀ẹ̀kẹni tọ́dọ̀ ọ̀ràn yẹn fún gbogbo ẹni tó gba Ramadan tán tó bá fẹ́ wà nílànà àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni ire tọ́lọ òun náà ni pé ó máa pe Ọlọ́run àtèmi náà síbí wọn náà gbọ́ pé àwọn ẹni ire oṣù mẹ́fà lẹ́yìn tí wọ́n gba Ramadan tán ni wọ́n máa bi Ọlọ́run pé kọ́lọ́run ó gba Ramadan táwọn gbà yìí kọ́lọ́run ó gbà lẹ́sìn fáwọn kọ́lọ́run ó gbàjọsìn yẹn wọ́n máa pe Ọlọ́run àwọn àfáà lá máa ṣàdúrà á máa pọ̀ lẹ́ni tí wọ́n máa pe Ọlọ́run wípé kọ́lọ́run ọba aláàkọ́ gba ìjọsìn tá a ṣe Ọlọ́run ní walladina yutuna ma ataw wa qulubuhum wajillatun annahum ila rabbihim raji'un Ọlọ́run ní ẹ̀rọ àwọn èèyàn tó jẹ́ sí wípé gbogbo ń ta fún wọn ni wọ́n ná síbi tọ́lọ́run Ọlọ́run ní bí wọ́n ti wá ná gbogbo ẹ̀ náà tó wa qulubuhum wajillatun ọkàn wọn tó wá má gbọ́n pẹ̀pẹ̀pẹ̀ annahum ila rabbihim raji'un ìgbọ́dọ̀ Ọlọ́run ọba wọn làwọn padà sí bọ́lọ́run ọba aláàsọ ayà yìí kalẹ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n sọ fún ànábì pé ya Rasulullah ahumul ladina yashrabuna al-khamr wa yasinuna wa yasrakuna sáwọn tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ wọn ìlàwọn tó jẹ́ sí pé mùsùlùmí ní wọ́n ń kírun wọ́n ń gbààwẹ̀ wọ́n ń ṣe bàdá ṣùgbọ́n wọ́n tún mutí wọ́n tún ṣe sìnà wọ́n tún jalè sáwọn Ọlọ́run bá ń sọ ní sọ́ọ̀tù Mu'min kí lè ànábì wá sọ ànábì ní yá bintu Siddiq ànábì ní rẹ̀ ọmọ Siddiq ìyẹn ní pé ìrẹ́ Aisha ànábì ní la ànábì ní kò rí bẹ́ẹ̀ ànábì ní sọ̀rọ̀ àwọn tọ́lọ́run bá láàrin wọn nínú àyà yìí humul ladina yusallun àlàntí ẹ máa kírun wa yatasaddaqu wọ́n máa ṣètọrẹ àánú wáyà sùnmọ́ wọ́n sì tún gbààwẹ̀ gbogbo dáadáa ni wọ́n máa ń ṣe wáyà kọ̀ fún náà yataqabbalu Allahu minhum wọ́n wá máa pe Ọlọ́run wọ́n máa bi Ọlọ́run pé ẹ̀rù máa bá wọn pé sọ́lọ́run ọba gbà lọ́wọ́ àwọn àbọ̀lọ́run ọgbà. Ya ibadallah ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ẹ̀yin olùgbọ́ mi kó ń kálukú wá ronú anta minal muttaqin sẹ́mi àti yín wà nínú àwọn olùbẹ̀rù Ọlọ́run ẹ rí pé ayàtọ̀ Ọlọ́run ọba fi sọ̀rọ̀ Ramadan gan wípé ká gbààwẹ̀ nínú Suratu Baqara Olúwa ní yá ayyuhal ladina amanu Olúwa ní mo pè yín olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam kama kutiba ala alladina min qablikum la'allakum tattaqun Ọlọ́run ní dájúdájú èmi Ọlọ́run bá ṣe kẹ́ gbààwẹ̀ lọ́ranyàn fún yín o gẹ́gẹ́ bí mo ti ṣe lọ́ranyàn fáwọn tí wọ́n síwájú yín kí lọ́lọ́run wá wí Ọlọ́run ní la'allakum tattaqun àsìkò ẹ̀ lè bá àdẹ́ ń tọ́páyà Ọlọ́run ní kíbẹ̀rù Ọlọ́run yóò lè lékún tó bá sì wá kan nínú Kùránì Ọlọ́run ní innama yataqabbalu Allahu minal muttaqin ọba mi ó ní innama yataqabbalu Allahu minal muttaqin àwọn tó wọn Ọlọ́run ọba aláwọ̀ gba ìjọsìn wọn láti bá páyọ̀ Ọlọ́run al-muttaqun humul ladina yataqabbalu Allahu subhanahu wa ta'ala ibadatahum
àwọn olùpáyọ̀ Ọlọ́run àwọn olùbẹ̀rù Ọlọ́run fi sírì ní kọ̀rọ̀ ní wa ilaniya àti ní gbangba àwọn làwọn tó jẹ́ sí pé Ọlọ́run wọn gba ìjọsìn wọn ọmọ ìyá àwọn àfáà wa ní èmi àti ẹ̀ka wa ronú pé ìbádà tá a sí nínú Ramadan yìí ipò owó lọ́wà sọ́lọ́wọ́n bá gbà ní àbọ̀lọ́wọ́ bọ̀ gbà nígbàtí ànábì gan sálá ń sọ wípé la yadkhulul jannata ahadakum bi amalihi ànábì lẹ́nì kọ̀ọ̀kan yóò lè wà àlìjánnà pẹ̀lú iṣẹ́ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọmọ ìyá mi má jẹ́ kí bàádà tó ṣe ìgbìyànjú tó ṣe nínú Ramadan má jẹ́ ọ̀tọ̀ jẹ má gba ẹ̀tàn jẹ pẹ̀lú ìjọsìn tó ṣe nínú Ramadan aláwọ̀kọ́ ni gbogbo ohun tó ṣe náà kò sí tó fi yọ pé bóyá púpọ̀ Ọlọ́run gbà lọ́wọ́ tàbí púpọ̀ Ọlọ́run ọ̀gbà àwọn àfáà ní ẹlẹ́ẹ̀kẹ́ni tọ́dọ̀ ọ̀ràn yàn á máa pe Ọlọ́run á máa bẹ̀ á wà máa bẹ̀rù lórí pé sọ́lọ́run bá gba sáìdì sọ́lọ́run bá gbà bí inú Suratul Anfal gbàtọ́ Ọlọ́run bá láti ń sọ̀rọ̀ nípa àwọn ẹni rere Ọlọ́run làwọn tọ́jọ́ sí wípé àwọn làwọn tọ́jọ́ sí pé tí wọ́n bá rántí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n bá ka ayọ̀ Ọlọ́run bá fún ìdàtúlẹ̀ àléhùn àyàtúnà tí wọ́n bá ka ayọ̀ Ọlọ́run bá fún tàbí àrántí Ọlọ́run sàádàtún ìmánà ìgbàgbọ́ wọn lè kún wọn ala rabbihim yatawakkalun wọ́n sì kọ́ra àwọn tọ́lọ́ ọmọ ìyá ìrònú lórí ìjọsìn tá à ń ṣe àwọn àfẹ́sìn wọ́n ní àwọn ẹni rere tí wọ́n síwájú wa lọ wọ́n a máa bẹ̀rù lórí iṣẹ́ rere tí wọ́n bá ṣe tán nígbà tí wọ́n bá ṣe tán pé wọ́n lọ ńlá ṣe yìí àmọ́ kò tọ́ wà wọ́n lẹ́rù pé sọ́lọ́ ń gba àbọ̀ lọ́wọ́ ọ̀gbá yẹn a máa tóbi lẹ́mìí wọn ju iṣẹ́ tí wọ́n ń ṣe gan lọ ìrìn àti àwọn àmọ́ ronú sí i àwọn àfáà ní lẹ́yìn náà tá a bá pọ̀ bá lẹni tí ń páyà lórí ìbáàdà tá a ṣe nínú Ramadan ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni al-istimraru ala al-ibada a wà á gbìyànjú wọ́n wá ní sórí ẹlẹ́ẹ̀karùn-ún ni pé tá a fi mọ̀ wípé olóríire lẹ́nìkan Ramadan dé ó jẹ́ ìkẹ́ fún Ramadan dé ó jẹ́ àánú fún lẹ́yìn ìgbà táwọn àfáà ti ṣàlàyé wípé mẹ́ta náà làwọn ọmọ èèyàn pín sí pẹ̀lú oṣù Ramadan wọ́n láwọn ọ̀nà alákọ̀ọ́kọ́ làwọn tó jẹ́ sí pé Ramadan bá wọn lórí dáadáa ó bá wọn lórí ìbádà Ọlọ́run yajtahiduna fi ibadati rabbihim wọ́n máa gbìyànjú lórí ìbádà yusalluna fi awqatiha wọ́n kírun lásìkò wala yansa an dhikri rabbihim wọ́n ìgbàgbé ìrántí Ọlọ́run ọba wọn wọ́n máa ṣe dáadáa sáládùúgbò àwọn ẹni rere Ramadan bá wọn lórí dáadáa yẹn walamma dakhala Ramadan gbé Ramadan tún wọlé zadahu Ramadan tún lé wọn kú pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lórí dáadáa Ramadan tún wá lọ tán òun tún wáyé lórí dáadáa tí wọ́n ń ṣe àwọn àfáà nínú èèyàn kan nù ẹlẹ́ẹ̀kejì ìlànà tó yá sí wípé yatahawwanuna bi ibadati rabbihim àwọn máa ń fi ìjọsìn Ọlọ́run bá rọra ní wọ́n èé múra sí ìjọsìn wọ́n èé gba wọn ò múra sẹ́sìn Ọlọ́run ṣùgbọ́n gba Ramadan dé Ramadan ń ta wọ́n kán wọ́n dẹni tó múra sí ìjọsìn wọ́n dẹni tí ń kí wákàtí márùn wọ́n dẹni tí ń sẹ̀sìn Ọlọ́run ṣùgbọ́n bí Ramadan tó ti lọ tán wàtárọ̀kù ní a tún ti fi gbogbo dáadáa tí wọ́n ń ṣe inú Ramadan ní a tún ti filẹ̀ ọmọ àyá mi wọ́n náà wo ẹni tó gbóúnjẹ fún inú Ramadan so tún ti gbóúnjẹ fún ṣe Ramadan lọ ṣàwálù di 8 lónìí àbí 9 8 wọ́n náà wá wò tó fi mọ́nú náfìlà tó yàn náà Ramadan wò bó ti pọ̀ tó tàràwí tó ti bá àti kí ní jẹ̀mọ́ kálukú kí ń lé níyàwó àtọ́mẹ́ wọ́yẹ Kùránì tọ́ka wọ́yẹ tìláwátùlù Kùránì tó ṣe ọmọ ìyá nínú Ramadan ìjẹ́ ń gba Ramadan lọ tán sáà tún sí àwọn àfáà níra àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì náà tó já sí pé bí Ramadan bá ti lọ tán gbogbo dáadáa tí wọ́n ń ṣe náà wọ́n ti pátì ìrìn ẹlẹ́ẹ̀kẹta làwọn tó yẹ pé Ramadan bá wọn lórí pé wọn ò mójú tẹ́sìn Ọlọ́run wọn àti ẹ̀kẹ̀sìn kún wọn ẹ̀gbọ́lọ́n gbọ́ wọ́n sáwà lórí aburú wọn náà ni Ramadan tún wá dé nǹkan kan ò lékún fún wọn lórí ire bí Ramadan ti jó sọ àlùbáríkà tó bí Ramadan tó ṣe wá lọ tán náà wọ́n tún wá lékún láburú wọn sí ni àwọn àfáàní rẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn ìnìran tó dáa ju ọmọ ìyá mi la gbọ́dọ̀ jẹ́ ọmọ ìyá Ramadan ti wá lọ báyìí ìntọ́ wọn kù fẹ́mi àti ẹlẹ́yìn Ramadan ńlọ́wọ́ fẹ́ máa gbọ́ alákọ̀ọ́kọ́ náà ni al-istimrar ala ibadatillah ó náà ni ká gbìyànjú ká máa tẹ̀síwájú lórí ìjọsìn ọlọ́ọ̀ba aláàtàwà tó sì jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀karùn tọ́dọ̀ náà yàn àwọn àfáàní ma istafadina min Ramadan ọmọ ìyá mi kí láǹfààní gan tá a rí jẹ nínú oṣù Ramadan àǹfààní ìwo ni Ramadan ṣe wá nígbà tí Ramadan dé àwọn àǹfààní alákọ̀ọ́kọ́ tọ́dọ̀ ọ̀ràn yẹn fẹ́mi àti ẹ tó sì jẹ́ pé òun náà ni àǹfààní tí Ramadan tó ṣe fún wa tá a rí inú ẹ̀ òun náà ni wípé a gbọ́dọ̀ gbìyànjú ká wà lórí ẹ̀sìn Ọlọ́run bá a ti wà nínú Ramadan ìgbà tá a wà nínú Ramadan ọmọ ìyá a gba àwẹ̀
fún ọgbọ̀njọ́ thalathuna yawman ayyaman ọgbọ̀njọ́ la fi gbà á. àwọn àfáà ní bá a ti gbà àwẹ̀ nínú Ramadan tí Ramadan lọ ọmọ ìyá mi àwẹ̀ ò tí ì lọ àwẹ̀ ọlọ́ bí Ramadan ti lọ àwẹ̀ ọlọ́ àwẹ̀ gbígbà ò gbọdọ̀ tán nínú ìgbésí ayé mùsùlùmí tí Ramadan mi ò fi dé. ọ̀tọ̀ níjọ́ táwọn àfáà wà máa kà fún wa pé àwọn àwẹ̀ làwẹ̀ súnà tánàbì tún sọ fún wa ọmọ ìyá ọ̀kan nú ẹ̀ náà ni pé ṣàwálù tá a wà yìí ànábì gbẹ wá lóògbé ká tún gbà àwẹ̀ mẹ́fà nú ẹ̀. inú àdìsí àbílẹ̀ àyùbá Al-Ansari ànábì ní man sama Ramadan ànábì lẹ́ni yòówù tó bá gba Ramadan wàá tí bá àhún síta min Shawwal ó tún wá gba àwẹ̀ mẹ́fà nínú Shawwal oṣù kẹwàá tá a wà yìí ànábì ní kánà kásìyàmù dár ànábì ní ládàá rẹ̀ ní ládàá ẹni tó fòdìdí ọdún kan gba àwẹ̀ fọlọ́. nínú àdìsí mi àdìsí Thawban radiyallahu ta'ala anhu ànábì ń sọ́nù àdìsí yẹn sallallahu alaihi wasallam wípé ànábì ní siyamu Ramadan ànábì ní ẹ̀rí àwẹ̀ Ramadan o ànábì ní ẹ̀rí ó dúró fún ànábì ní bí ashratin ashhur ó dúró fún ládàá oṣù mẹ́wàá ni nínú ọdún ẹ̀ ń gba Ramadan rẹ̀ tó pé ládàá pé oṣù mẹ́wàá ni wọ́n kọ fún torí máa ń já àbílẹ̀ hasanati falahu ashru amthaliha àwẹ̀ ọjọ́ kan nínú Ramadan ó dúró fún 10 days ni tó bá wá calculate 10 days yẹn times 30 600 ni ó fún wa. èèyàn gba àwẹ̀ Ramadan rẹ̀ tó pé ó ti ní àkọọ́lẹ̀ pé oṣù mẹ́wàá lè gba àwẹ̀ ó wá kù oṣù méjì péré nínú ọdún tí ìpọ́dún kan lànàbí wá sọ pé wàṣítù min Shawwal kíyàn wá gba àwẹ̀ mẹ́fà nínú Shawwal yìí ànábì níbi shahrayn ànábì ló dúró fún àwẹ̀ oṣù méjì sọ ọmọ pé ọjọ́ kan 10 days ni ọjọ́ mẹ́fà báyẹn ní ìsìn 60 days nù tí oṣù méjì káfí mùsùn mẹ́wàá tó wà ńlẹ̀ méjì láti pé ànábì ní fàdálíkà sanna ànábì níyẹn làwẹ̀ ọdún kan odidi ọmọ àyà a gbọ́dọ̀ gbìyànjú ká máa tẹ̀síwájú. Ramadan lọ lódodo ètò kù lẹ́yìn Ramadan ni pé àwẹ̀ ọ̀tán kí Ṣàwálù yìí tó lọ gbà. bákan náà ni pé àyámùl bíd 13 14 15 lóṣù ojú ọ̀run tánàbì máa gbà tánàbì sọ fọ́pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà pé sum min thalathati ayami min kulli shahr máa gba àwẹ̀ mẹ́ta nínú oṣù tánàbì tún sọ fún sọ̀hábà kan wípé tó bá wá fẹ́ gbà ó pípọ̀ ń gbà ní 13 14 15 àwẹ̀ ọ̀tán nù gbésí ayé mùsùlùmí tí Ramadan mi èdè ànábì àkádà sallallahu alaihi wasallam ànábì a máa gba yawmu ithnain wa yawmul khamis àwẹ̀ súnà nìyẹn ànábì a máa gba àwẹ̀ gbogbo ọjọ́ Monday kódà a máa gba àwọn ọjọ́ Thursday. bákan náà nú àwẹ̀ súnà òun náà ni àwẹ̀ yawmul arafa wà òun náà ni àwẹ̀ Ashura wà òun náà àwẹ̀ Muharram wà òun náà ni Dhul Hijjah wà. ọmọ ìyá in tó kù fún alẹ́yìn Ramadan ẹlẹ́ẹ̀kejì tó kù fún alẹ́yìn Ramadan òun náà ni àsọdákọ̀. inú tèmi àti ẹsẹ̀ nínú Ramadan ni pé sọdákọ̀ pọ̀ ìtọrẹ àánú pọ̀ àwọn èèyàn há ń jẹ fáwọn mùsùlùmí lọ́tún wọ́n há ń jẹ fún wọn lọ́sì gbogbo àwọn tálíkà àwọn miskin alifukọrọ tí wọn ò ní gbogbo wọn ní ẹrí jẹ ní ẹrí mu. ọmọ ìyá mi in tó kù lẹ́yìn Ramadan náà ni pé sọdákọ̀ tá a ṣe nínú Ramadan ká má jẹ́ kó dúró àtúgbọ́dọ̀ máa tẹ̀síwájú sí i. ànábì ní arrahimun gbogbo àwọn tí wọ́n bá jẹ́ aláàánú tí wọ́n ń ṣàánú àwọn ẹ̀dá yarhamuhumur rahman ọlọ́ọ̀bá aláàràmánì náà kò ní fi wọ́n lẹ̀ yọ́ máa kẹ́ wọn. ànábì ní yarhamu ma fil ardi ànábì ní ẹ máa ṣàánú àwọn tí wọ́n ń bẹ lórílẹ̀ yarhamukum ma fis sama ọba àmì tí ń bẹ sẹ́mọ̀ ọmọ ṣàánú ẹ̀yin náà. ànábì ní àsọdakọ̀ ànábì ní ẹ̀rí sọdakọ̀ ṣíṣe tó ti fi ghadabur rahman ọlọ́ọ̀ máa fi pa ìbínú rẹ̀ rẹ́ lórí ẹ̀dá ni. ọmọ ìyá gbogbo ẹ̀yin masájídù wa gbogbo ẹ̀yin mọ́sálásí tẹ́ tagbátẹrù ètò fún fáwọn èèyàn ló ń jẹ́ nínú Ramadan ẹ má jẹ́ ọ̀tá mọ́sáàsì yìí ìbáǹjẹ́ kó oṣù méjì lẹ́ ẹ máa ṣe ẹ máa gbìyànjú ẹ máa ṣe sọ́dákọ̀ ohun tó kù lẹ́yìn Ramadan náà. bákan náà tilawatul Qur'an ọ̀pọ̀lọpọ̀ ka Qur'an nínú Ramadan ara ẹni tó ka Qur'an nígbà mẹ́ta ara ẹni tó ka nígbà mẹ́rin ara ẹni tó ka nígbà márùn alálẹ̀ àkọ́lé ara ẹni tó parí Qur'an lẹ́ẹ̀kan ṣoṣo. máa ti wá parí Qur'an nínú Ramadan ọmọ ya má gbé Qur'an pamọ́ sínú ilé rẹ kó ti wá bu kó ti dọ̀tí kí dọ̀tí ti yí di Ramadan ti ń bọ̀. a gbọ́dọ̀ máa ka Quran pàápàá jùlọ àwa mùsùlùmí ọba mi fi agbára ààbò àti ọ̀nà àbáyọ sí gbogbo ọ̀nà ìṣòro ayé Ọlọ́run bá fi sínú Quran kíkà tilawatul Quran sabahan wa masahan a gbọ́dọ̀ máa kà ó rí pọ́lọ́ sọ fún ànábì olúwa ní ayyuhal muzammil qumil layla illa qalila nisfahu aw inqus minhu qalila aw zid alayhi warattilil Qur'ana tartila
ó gbọ́dọ̀ máa ka Quran ní gbogbo ìgbà ọmọ ìyá ẹ má jẹ́ wá jẹ́ pé bí Ramadan ti lọ àti fi tìláwà alẹ̀ á máa ka Quran. bákan náà òun náà ni kìyàmù láìl kẹsìrọ́tù nàwáfíl àti náfìlà nù Ramadan ní tó tún kù lẹ́yìn Ramadan náà rè náfìlà ọlọ́ náfìlà dùhà bẹ́ẹ̀ ìṣòrọ̀kún bẹ́ẹ̀ àwọn nàwáfílù síwájú ká tó kírun kọ̀ọ̀kan àti lẹ́yìn àwọn ìrun kọ̀ọ̀kan kìyàmù láìlì gan bìnọ́fsì yìí òun gangan òkú òun bẹ́ ọmọ ìyá òtọ́ la náfìlà nù Ramadan ǹjẹ́ bí Ramadan ti lọ sáà ti fi náfìlà alẹ́ nù píríyàmá àti ìtẹ́ kírun rẹ sáà ti gbàgbé ẹnu láà àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ara tó kù fún alẹ́yìn Ramadan náà òun náà ni ká máa dìde ṣe kìyàmù láìlì ká máa dìde ká máa ṣe tàjú nínú ilé wa pẹ̀lú àwọn ọmọ wa pẹ̀lú àwọn ìyàwó wa ká máa jí wọn náfìlà yìí yàn ìmọ̀ ṣe tàjú ara tí Ramadan mú wá ní tá a pọ̀ tá a ṣiṣẹ́ lórí ẹ̀ a gbọ́dọ̀ jù òdúró tí Ramadan ń èdè bákan náà dhikrullah subhanahu wa ta'ala ìrántí Ọlọ́run ṣíṣe nínú Ramadan tá a ṣe a gbọ́dọ̀ jù òdúró nígbà tí Ramadan lọ tán a tún gbọ́dọ̀ máa kọ̀ntínú ọmọ àyà níparí gbogbo àwọn dáadáa tá a gbìyànjú tá a ṣe yẹn nínú Ramadan àwọn àfáà ní èyí tí ń túmọ̀ sí wípé Ramadan tèmi àti ẹ gbà lọ ó jẹ́ tẹ̀wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ni pé ká mójú táwọn dáadáa tọ́pọ̀ àwọn àfáà ní mini alamatil kubul nínú àmì tí ẹ̀dá ò fi mọ̀ pé Ọlọ́run ọba aláàgbàṣẹ́ ẹ̀hún tóun ṣe òun náà ni alhasanatu ba'da alhasanati àwọn àfáà ní àmì tẹ́dọ̀ ò fi mọ̀ pé sẹ́kàn tóun ṣe Ọlọ́run ọba àgbà Ọlọ́run yọ́nú sí òun náà ni nígbà tó ọba parí iṣẹ́ olóore kan kọ́lọ́run ọba aláàtún wá máa ṣe dáadáa iṣẹ́ rẹ̀ mí nírọ̀rùn fún ọ lẹ́yìn ẹ̀ wọ́n lámì Ọlọ́run gbàtà kọ́kọ́ ni láàbá mi sọ pé ọmọ ìyá bí Ramadan ti lọ yìí ìwọ tó ń kí wákàtí márùn nínú Ramadan ó ti dé mọ́sáàsì bí fọ́ọ̀kì ìrún tó tó nù Ramadan bí Ramadan bá lọ tán àmì tí ń túmọ̀ sí pé dáadáa tó ṣe nínú Ramadan jẹ́ tẹ̀wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run òun náà ni kọ́ ọ má da gbogbo dáadáa tó ṣe nínú Ramadan dúró kó o tún máa kọ̀ntínú rẹ̀ lọ ara ẹ̀ ní Kùránì kíkà ara ẹ̀ ní náfìlà ṣíṣe ara ẹ̀ ní ìrántí Ọlọ́run agbó àwọn dáadáa àwọn àfáà tún ní ẹ̀rí nínú àmì alámùtúlì kùbúl òun náà ni al-khawfu minal kùbúl kéèyàn máa páyà lórí pé sọ́lọ́wọ́ bá gbà àbọ̀lọ́wọ́ ọgbà bákan náà onú àmì kùbúl òun náà ni at-tawbatu sadiqa anil ma'asi al-madi kéèyàn wá jẹ́ni tí ń páyà tó tútú bá tán po nínú àwọn ẹ̀ṣẹ̀ ilé tó ti dá ọmọ ìyá àfìjọ́kẹ́ oṣù ọlọ́wọ́ bá Allah àfibẹ̀ Ramadan tọdún ìtẹ́mi àti nígbà tá a yọrí ọlọ́wọ́ bá Allah kó gbà lẹ́sìn fún wa o jẹ́ ká bá níwájú rẹ o àfàànú rẹ àfibẹ̀ ọ ní o oríire tí kò lẹ́gbẹ́tọ̀ tó máa ṣe fáwọn ẹni rẹ lẹ́yìn tí Ramadan bá parí Ọlọ́run mọ́sá ẹ̀sẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú oríire náà òun náà ni athabat ala dinillah òun náà ni kéèyàn tún wà lórí ẹ̀sìn Ọlọ́run ara o pé Ramadan jẹ́ oríire fún wa òun náà ni pé bí Ramadan ti lọ gbogbo dáadáa tá a ṣe nínú Ramadan ká tún máa wà lórí ẹ̀ lọ abẹ́lẹ́ ọba Allah nínú àánú ẹ̀ kó ṣe gbogbo àwọn dáadáa náà kó ṣe lójúrọ̀ fẹ́mi àti yín subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.